ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé aṣẹ́yìn lọ́ba fún oore ọ̀fẹ́ àti ojú rere ńláńlá o. Àdúpẹ́ Ọlọ́run aláàánú tí a rí ọjọ́ ajé àkọ́kọ́ nínú oṣù kẹjọ. Ìyìn àti ọlá ní fún orúkọ yín aṣẹ́yìn lọ́ba Ọlọ́run alátìlẹ́yìn aláàbò wa o. Ògo ní fún orúkọ yín. Ọ̀rọ̀ náà tí a ó gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Yóò ti àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Ní ọjọ́ ajé ọjọ́ karùn-ún oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé iná ní àyà rẹ, iná ní àyà rẹ. A mú àkọ́sórí wa nínú ìwé Tẹsalóníkà kìíní orí ìkarùn ẹsẹ̀ ìkejìléníogún. Tẹsalóníkà kìíní orí ìkarùn ẹsẹ̀ ìkejìléníogún. Ẹ máa ta kété sí ohunkóhun tí ó bá burú. Ẹ máa ta kété sí ohunkóhun tí ó bá burú. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Òwe orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ẹsẹ̀ ìkàndógún. Ìwé Òwe orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ẹsẹ̀ ìkàndógún. Má ṣe bọ́ sí ipa ọ̀nà ènìyàn búburú o, má sì ṣe rìn ní ọ̀nà àwọn ènìyàn ibi. Yẹ̀ ẹ́ sílẹ̀ o, má ṣe kọjá nínú rẹ̀. Yẹ̀ ẹ́ kúrò níbẹ̀, sì máa bá tìrẹ lọ. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Bíbélì yìí sọ pé ǹjẹ́ ẹnìkan lè gbé iná ka àyà kí aṣọ rẹ̀ má jó? Ìwé Òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Iná ní ibí yìí jẹ́ ẹ̀ṣẹ̀. Tí onígbàgbọ́ bá gba ẹ̀ṣẹ̀ tàbí àfarajọ rẹ̀ láàyè ní àyíká rẹ̀, ó ń fi iná sí àyà rẹ̀ nìyẹn o, yóò sì padà jó o. Mo kọ́ láti ibi ìtàn Jósẹ́fù pé tí èṣù bá pinnu láti mú ènìyàn wálẹ̀, yóò fi ìdánwò yìí ká débi pé a máa rí i ní ìgbà gbogbo. Ó mọ̀ pé tí ìdánwò náà bá wà ní ojú ẹni náà nígbà gbogbo, tí ìdánwò náà bá wà ní ojú ẹni náà nígbà gbogbo, àkókò ni yóò kàn gbà á kí ẹni náà kó tó ṣubú sínú ìdánwò náà. Ìdí nìyí tí mo fi sábà máa ń sọ fún àwọn ọmọ mi láti má ní akọ̀wé tàbí amúgbálẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ ti òdì kejì sí wọn. Ó sàn láti má mú ìdánwò wá sọ́dọ̀ rẹ ju kí o gbàgbọ́ pé o lè farada ìdánwò lọ. Àṣàmọ̀ Yorùbá kan máa ń sọ pé ohun tí o kò bá ní jẹ, a kì í fi run imú. Tí ọkùnrin kan bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìbáṣepọ̀ lọ́dọ̀ rẹ tí o mọ̀ pé yóò já sí ẹ̀ṣẹ̀, kí ló dé tí o fi máa ń gbé ìpè rẹ̀? Tí o bá sábà máa ń ní ìdánwò láti jalè, kí ló dé tí o fi gbà sí àwọn ọ̀rẹ́ rẹ lẹ́nu láti kó owó wọn sọ́wọ́? O gbọ́dọ̀ ta kété sí ohun tó o mọ̀ pé ó lè darí rẹ sínú ẹ̀ṣẹ̀, nítorí a fi èṣù wé ejò. Ejò jẹ́ alárekérekè tí ó sì gbọ́n. Bí ó ṣe burú tó, ó lè fà kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ kí o má sì mọ̀ pé ó kọjá. O lè ti búra pé o kò ní ṣe ohun kan, ṣùgbọ́n tí o bá gba ohun náà láàyè ní ẹ̀gbẹ́ rẹ, èṣù yóò fi àrékérekè mú ọ ṣe o. Àwọn àgbàlagbà máa ń sọ pé tí ògiri kò bá lanu, aláǹgbá kò lè wọ inú ògiri. Tí o bá fi àyè sílẹ̀ fún ìdánwò ní àyíká rẹ, ó ti fi ògiri kan sílẹ̀ nìyẹn o. Àkókò ni yóò gbà fún ọ, ẹ̀ṣẹ̀ yóò sì rápálá wọlé. Kọ àwọn ọ̀rẹ́ tí o mọ̀ pé ó máa ń gbà ọ́ ní ìmọ̀ràn ibi sílẹ̀ o. Kó kúrò ní àdúgbò. Ìwọ kó kúrò ní àdúgbò. Tí ó bá ti rọrùn fún ọ láti dẹ́ṣẹ̀, kúrò ní àdúgbò náà. Pa ohunkóhun tó lè mú ọ dẹ́ṣẹ̀ rẹ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ, kí o sì mú un jìnnà sí ọ̀dọ̀ rẹ. Ó sàn láti pàdánù àwọn ohun wọ̀nyí kí o sì wọ ìjọba Ọlọ́run ju kí o ní wọn kí o sì lọ sí ọ̀run àpáàdì lọ o. Kókó ọ̀rọ̀ ìṣe: ronú nípa àwọn ohun tàbí àwọn ènìyàn tí wọ́n jẹ́ ìdánwò fún ọ.
ní ìgbà gbogbo kí o sì rí pé o yẹra fún wọn. Ẹja sọ pé bàbá mi, Ọlọ́run, gbogbo ohun tí ó jẹ́ ìdánwò fún mi tí ó máa ń tètè fà mí sínú ẹ̀ṣẹ̀, Olúwa jọ̀wọ́ fún mi ní oore ọ̀fẹ́ láti yẹra kúrò nínú wọn. Olúwa, gbogbo àwọn ọ̀rẹ́ tí mo ní tí wọ́n máa ń tètè tẹ ọwọ́ mi bọ inú ẹ̀ṣẹ̀, Ọlọ́run yà mí yà wọ́n. Àwọn tó lè mú mi lọ sọ́run àpáàdì, Olúwa yà wọ́n kúrò lọ́dọ̀ mi. Olúwa dúpẹ́ nítorí tí ẹ ti gbọ́. Ògo ni fún orúkọ yín o. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi. Ẹ máa like, ẹ máa comment, kẹ́dẹ̀ máa bá mi share fún àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kó bùkún fún wa. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.